Dédé àsìkò ìlú ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, aṣẹ́yìn lọ́ba fún àánú ńlá láti arígbà àti oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀ tí ẹ fi mú kí a rí ọjọ́rú mìíràn nínú oṣù kẹfà. Gbogbo yín àti ọlá ní forúkọ yín, aṣẹ́yìn lọ́ba nítorí owó ọmọ ìtẹ̀síwájú yóò rú fún wa lénìí ní orúkọ Jésù, àti pé ọ̀rọ̀ tí a gbọ́ lénìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ènìyàn ọjọ́rú ọjọ́ 12 oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé àṣíborí ìgbàlà, àṣíborí ìgbàlà. Àmú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Tẹsalóníkà kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá. Tẹsalóníkà kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá, tí ó kà báyìí pé, ṣùgbọ́n ní ti àkókò àti ìgbà wọ̀n-ọn-nì, ará, ẹ̀yin kò tún fẹ́ kí a kọ ohunkóhun sí yín, nítorí pé ẹ̀yin tìkálára yín mọ̀ dájú pé ọjọ́ Olúwa ń bọ̀ wá gẹ́gẹ́ bí olè lóru. Nígbà tí wọ́n bá wí pé àlàáfíà àti àìléwu, nígbà náà ni ìparun òjijì yóò dé sórí wọn gẹ́gẹ́ bí ìrọbí obìnrin tí ó lóyún, wọn kì yóò sì lè sálà. Ṣùgbọ́n ẹ̀yin ará, kò sí nínú òkùnkùn rárá o, tí ọjọ́ náà yóò fi dé bá yín bí olè. Nítorí gbogbo yín ni ọmọ ìmọ́lẹ̀ àti ọmọ ọ̀sán. Àwa kì í ṣe òru tàbí ti òkùnkùn. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí a sùn o, bí àwọn yòókù ti máa ń ṣe, ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa ṣọ́nà, kí a sì máa wà ní àìrékọjá. Nítorí àwọn tí ń sùn a máa sùn ní òru, àti àwọn tí mutí para máa mutí para ní òru. Ṣùgbọ́n ẹ jẹ́ kí àwa bí a ti jẹ́ ti ọ̀sán máa wà ní àìrékọjá, kí a máa gbé ìgbàyà ìgbàgbọ́ àti ìfẹ́ wọ̀ àti ìrètí ìgbàlà fún àṣíborí. Nítorí Ọlọ́run yàn wá kì í ṣe sí ìbínú, ṣùgbọ́n sí àti ní ìgbàlà nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, ẹni tí ó kú fún wa, pé bí a bá jí tàbí bí a bá sùn, kí a lè jùmọ̀ wà láàyè pẹ̀lú rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Lénìí, màá tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ mi lórí àpapọ̀ ìhámọ́ra Ọlọ́run nípa jíjíròrò lórí àṣíborí ìgbàlà. Àṣíborí ìgbàlà jẹ́ ọ̀kan lára ìhámọ́ra tó máa ń bo orí. Orí rẹ̀ jẹ́ ẹ̀yà ara rẹ tí o lè lò láti fi dá ọmọ o, gẹ́gẹ́ bí èyí ṣe fìdí múlẹ̀ nípa àwọn àwòrán pélébé tí à ń lò fún káàdì ìdánimọ̀ wa. Wíwọ àṣíborí ìgbàlà fi hàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó sì sọ fún èṣù pé kí ó mú ọwọ́ rẹ̀ kúrò lára rẹ̀ ẹ̀wẹ̀. Ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ onígbàgbọ́ máa ń ṣí àṣíborí ìgbàlà wọn nígbà tí wọ́n bá dé àwọn àwùjọ kan. Wọn kò fẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé a ti gbà wọ́n là. Wọ́n ń gbìyànjú láti bá ayé rẹ́ dípò kí wọ́n dá yàtọ̀ láàrin ayé. Ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 2 wípé kí a má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí o, ṣùgbọ́n kí ẹ paradà láti di titun nínú èrò inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Nígbà tí Kìrìsìtẹ́nì bá kọ̀ láti ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, Kìrìsìtẹ́nì náà ti ṣí àṣíborí kúrò lórí ara rẹ̀ nìyẹn o. Èyí sì jẹ́ ẹ̀yà ara tí ó lè la ikú lọ tí a bá kọlù ú. Ọ̀pọ̀ ènìyàn sọ ìgbàlà wọn nù nítorí wọ́n gbìyànjú láti dàpọ̀ mọ́ ayé. Dí ìgbàlà rẹ mú ṣinṣin o, nípa fífi ara rẹ hàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run níbikíbi àbí níbi gbogbo tí o bá lọ. Ẹ̀jẹ̀ Jésù, èyí tí a ta sílẹ̀ lórí àgbélébú, ni ohun tí ó fún wa ní ẹ̀bùn ìgbàlà àti tí a ti gbà wá là jẹ́ ti ìmọ́lẹ̀, kì í ṣe ti òkùnkùn o, gẹ́gẹ́ bí a ti rí nínú bíbélì kíkà wa tòní. Bí a ti rí nínú bíbélì kíkà wa, torí náà o gbọ́dọ̀ hùwà gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀ ní gbogbo ìgbà. Ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 17 sọ pé nípa èso wa ni a ó fi mọ̀ wọ́n o.
àwọn tí a ti gbàlà. Tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣe àfihàn àwọn èso tí kì í ṣe ti Ọlọ́run, àṣíborí ìgbàlà rẹ ti ṣí kúrò nìyẹn o. Èyí sì tọ́ka sí ewu nítorí ní ọjọ́ ìkẹyìn, nígbà tí Jésù bá dé láti wá mú àwọn tirẹ̀ kí wọ́n lè wà pẹ̀lú rẹ̀, yóò mú àwọn tí wọ́n sì ní àṣíborí ìgbàlà wọn lórí wọn. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí ìgbàlà rẹ pẹ̀lú ìdí nìyí tí o fi gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ìgbàlà rẹ pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkejìlá. Má lérò pé o sì ní àṣíborí ìgbàlà rẹ o, nítorí pé ò ń lọ sí ilé ìjọsìn. Má lérò wípé àṣíborí ìgbàlà rẹ sì wà síbẹ̀ nítorí pé ò ń lọ sí ilé ìjọsìn tàbí torí pé o jẹ́ olùṣọ́ àgùntàn. Máa yẹ ìgbàlà rẹ wò ní gbogbo ìgbà kí ó sì dá ọ lójú pé o sì dúró síbẹ̀ nínú ìgbàlà. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlá sọ pé kí a kíyèsára o, tí a bá rò pé a dúró kí a má bàa ṣubú. Kókó ọ̀rọ̀, àṣíborí ìgbàlà rẹ ni ó fi ọ́ hàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Rí dájú pé o ní i lórí ní ìgbà gbogbo. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, àṣíborí ìgbàlà mi, Olúwa má jẹ́ kó sí lọ. Olúwa, ohun tí màá ṣe tí àṣíborí ìgbàlà mi fi máa ṣí kúrò, Olúwa má jẹ́ kí n ṣẹ̀. Olúwa, fún mi ní oore ọ̀fẹ́ ní ìgbà gbogbo kí àṣíborí ìgbàlà mi kí ó lè máa wà lórí mi ní gbogbo ìgbà. Olúwa, ṣàánú fún mi. Àṣíborí ìgbàlà mi má ṣe jẹ́ kó sí lọ. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayápò ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa comment, kẹ máa bá mi share kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún yín. Ó dàbọ̀.